ìdàgbàsókè, ọ̀làjú àti ìlọsíwájú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè kọ̀ọ̀kan lágbàáyé ní ìbáṣepọ̀ tó ṣe kókó pẹ̀lú ètò ìrìnnà ọkọ̀ oníkálukú wọn. Èyí ló wá mú àìsí ìpèsè ètò ìrìnnà tó péye ní ọ̀pọ̀lọpọ̀ agbègbè lórílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ohun kan tó ń fọwọ́ aago ìdàgbàsókè sẹ́yìn lórílẹ̀-èdè yìí. Láìsí ojú pópónà tó dára tó dùn rìn fún kálọ-kábọ̀ láàrin ìlú, ìṣòro ńlá ni yóò jẹ́ fún ìdàgbàsókè àwọn ẹ̀ka ètò yòókù láwùjọ. Ní ìmọrírì eléyìí ló mú kí ó jẹ́ wípé ní kété tó gorí àléfà ní ìpínlẹ̀ Ogun ni gómìnà Ipinle Amosun ti mú ètò ìṣàtúnṣe àwọn ojú pópónà mọ́tò rẹ̀ lókùnkúndùn. Mímú àyíká tó lálàáfíà wáyé àti ìgbàláàyè láti ṣàmúlò àwọn ohun mèremère tó wà nípìnlẹ̀ yìí láti túbọ̀ mú ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ yìí lọ síwájú àti mímú ìdàgbàsókè bá ètò ìgbé ayé gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn lápapọ̀ jẹ́ àfojúsùn kan tó jẹ gómìnà Ipinle Amosun lógún kódà kó tó di wípé ó gorí àléfà. Eléyìí ló fa ìdí abájọ tó fi jẹ́ wípé lójoojúmọ́ ni ìjọba ìpínlẹ̀ Ògùn ṣe àṣeyọrí kan tàbí òmíràn káàkiri gbogbo ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípìnlẹ̀ yìí lórí gbogbo àwọn ètò ìdàgbàsókè ní pàápàá jùlọ eléyìí tó fojú hàn jù ìyẹn ìṣàtúnṣe àwọn ojú pópónà wa. Akitiyan ìjọba yìí sì ti wá bẹ̀rẹ̀ sí ní so èso rere láti rí dájú wípé ó mú ìpínlẹ̀ Ògùn gòkè àgbà láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ nípa fífi àwòkọ́ṣe rere lélẹ̀ pẹ̀lú eléyìí tí wọ́n ń pè ní Ogun Standard. Ní báyìí ó wá ti hàn gbangba wípé ìjọba gómìnà Ipinle Amosun kò káàárẹ̀ lórí ètò pàtàkì márùn-ún tíjọba rẹ̀ là kalẹ̀ láti ṣàtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn nípa rírí dájú wípé ó ń fún olúkúlùkù wọn lámòjútó tó yẹ. Ìdàgbàsókè àwọn ìlú kéréje àti ohun amúlùdùn pẹ̀lú ìpèsè iṣẹ́ ní ẹlẹ́ẹ̀karùn-ún lórí ètò pàtàkì márùn-ún ìjọba yìí. Gẹ́gẹ́ bí àwọn akẹgbẹ́ rẹ̀ ńṣe ni ètò yìí ò gbẹ́yìn látàrí bí ìjọba ṣe ń ṣiṣẹ́ takuntakun láti rí dájú wípé àyípadà rere tó jọjú tó ṣe é mú yangàn lágbàáyé dé bá ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ó wá ṣe hàn sí tolórí tẹlẹ́mù báyìí, ìdàgbàsókè àwọn ìlú kéréje àti ohun amúlùdùn jẹ́ ọ̀kan lára àwọn ètò pàtàkì márùn-ún náà tí àwọn mẹ́rin yòókù dúró lé lórí. Ní gbogbo àgbègbè káàkiri ìpínlẹ̀ yìí ni iṣẹ́ ti ń lọ lọ́wọ́ lórí àwọn afárá mọ́tò àti fífi àwọn ojú pópónà lójú sí i láti túbọ̀ mú kálọ-kábọ̀ rọrùn sí ju tàtẹ̀yìnwá lọ àti láti túbọ̀ mú ètò ọrọ̀ ajé gòkè àgbà nípínlẹ̀ yìí àti ní àwọn ìpínlẹ̀ mìíràn tó pààlà pẹ̀lú rẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé àṣeyọrí lórí àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí wáyé pẹ̀lú ìṣòro kan tàbí òmíràn pẹ̀lú ìfaradà àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilégbèé, ilé ìtajà, ilé iṣẹ́ àti ilé ìjọsìn ló faragbá láti fààyè sílẹ̀ fáwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí. Àmọ́ ṣá pẹ̀lú àyípadà rere tí gbogbo àwọn iṣẹ́ àtúnṣe náà wá mú bá ìpínlẹ̀ Ògùn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú ló ti wá ń rí iṣẹ́ àti kojú ìṣòro náà gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì tí àwọn mìíràn sì gbàgbọ́ wípé ìdàgbàsókè kò lè wáyé láìsí ìṣòro kan tàbí òmíràn. Gbàtà rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wọlé lọ́tún lósì, bóyá kan wó díẹ̀ lé nìkan tún dé ní bí ọ̀la kan tún fẹ́ tún wó, ó fẹ́ ká wa lára díẹ̀ bọ̀tí ń gbà wá táwa náà dẹ̀ rí bọ́n ṣe ń ṣe tó jẹ́ pé fún àǹfààní taráàlú náà ni inú wa dùn lọ́pọ̀lọpọ̀. Nígbà tí wọ́n wọlé wa ń gbà yẹn inú wa bàjẹ́ púpọ̀ torí pé àwọn kan fẹ́ wọlé wa dálẹ̀ wọ́n kàn lọ́ǹtì wọn ni. Wọ́n gbà tá a wá rí pé wọ́n gbé máṣíìnì dé lóríṣiríṣi tó ń bẹ̀rẹ̀ sí tún ọ̀nà ṣe tó ń bẹ̀rẹ̀ sí tún ọ̀nà ṣe tí wọ́n rí pé gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí di gẹ́rẹ́mẹ́jẹ a rí pé inú wa ti bẹ̀rẹ̀ sí dùn padà. Lẹ́yìn ìgbà tí iṣẹ́ ti parí lórí ojú pópónà ìta ẹ̀kọ́ Tòtòrò Òkè Ṣòkòrì, èyí tíjọba fi ṣe àpẹẹrẹ bí gbogbo àwọn ojú pópónà ìpínlẹ̀ yìí ṣe gbọ́dọ̀ rí tí wọ́n ń pè ní Ogun Standard, ni wọ́n ti bẹ̀rẹ̀ wíwó àwọn ààyè mìíràn láti fààyè sílẹ̀ fún abala kejì irúfẹ́ iṣẹ́ àkànṣe náà láwọn agbègbè mìíràn jákèjádò ìpínlẹ̀ Ògùn. Ní olú ìlú Abẹ́òkúta lágbègbè Panṣẹ́kẹ́ lọ sí Omidá tó fi dé Ìtòkú àti Ṣàpọ́n ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Ojú pópónà oníkólóbó náà tún jẹ́ ọ̀kan lára àwọn ibi tí iṣẹ́ ti ń lọ lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ náà sì ni ojú pópónà Òjòrè lọ sí ilé ẹ̀kọ́ gíga Moshood Abiola Polytechnic. Bákan náà ni iṣẹ́ àtúnṣe àti fífẹ̀ ojú pópónà Òkè Ìjẹun lójú sí láti lè sọ di ti ìgbàlódé náà tó fa wíwó àwọn ilégbèé, ilé ìtajà, ilé ìjọsìn àti díẹ̀ lára ilé ìwòsàn ìjọba ní Ìjàyè yìí. Ojú pópónà Moshood Abiola lọ sí ojú pópónà Oríta Ṣérò náà kò gbẹ́yìn. Yàtọ̀ sí olú ìlú Abẹ́òkúta,
gbogbo àwọn ìjọba ìbílẹ̀ yòókù jákèjádò ìpínlẹ̀ yìí ní ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn rí dájú pé ọwọ́ iṣẹ́ ìdàgbàsókè náà ń kàn. Nínú wọn láti rí ibùsọ̀ kìlómítà 6 ní ojú pópónà Sábó Kára lọ sí ojú pópónà Ìkòròdú nílùú Ṣàgámù. Bákan náà la tún rí ojú pópónà ibùdókọ̀ ọkọ̀ Èkó àti ojú pópónà másọ̀sẹ̀ Mọ́bàlùfọ̀n lọ sí Benin nílùú Ìjẹ̀bú Òde. Iṣẹ́ tún lọ lọ́wọ́ ní ojú pópónà ìlú Ayétòrò àti ojú pópónà ìlú Àwẹ̀là nílùú Ṣàngó Ọ̀tà àti ojú pópónà Mọ̀wé lọ sí Ọ̀fadà níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé. Lóòótọ́ wíwá àwọn ààyè kọ̀ọ̀kan láti fààyè sílẹ̀ fún iṣẹ́ àkànṣe àwọn ojú pópónà wọ̀nyí mú ìṣòro kan tàbí òmíràn báwọn èèyàn kọ̀ọ̀kan ní kété tí iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí àwọn ààyè náà, tí ìjọba sì ń ṣe àṣeyọrí tó jọjú lórí wọn lójoojúmọ́ ní àwọn èèyàn tí wá bẹ̀rẹ̀ sí ní mọrírì iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ yìí èyí tí ìjọba ń gbé ṣe àti àfihàn wípé eléyìí yóò túbọ̀ mú ìlọsíwájú tó jọjú dé bá ọrọ̀ ajé ìpínlẹ̀ Ògùn. Ó ti wá pé oṣù 6 gedegbe báyìí tí iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí abala kejì iṣẹ́ àkànṣe àwọn ojú pópónà tí wọ́n pè ní Ogun Standard ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. Ó sì ti wá fojú hàn látàrí bí iṣẹ́ ṣe ń lọ sí láwọn ojú pópónà wọ̀nyí wípé ìlọsíwájú àti ọjọ́ iwájú rere pẹ̀lú ìrọ̀rùn àwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn lápapọ̀ ló jẹ ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lógún. Gbogbo àwọn ààyè wọ̀nyí sì wá tún ti dùn wò ju bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ lọ. Wọ́n ti bá iṣẹ́ débi tó lápẹẹrẹ lórí gbogbo àwọn ojú pópónà náà káàkiri ìpínlẹ̀ Ògùn, bó sì ti jẹ́ wípé iṣẹ́ tún lọ lọ́wọ́ báyìí kálọ kábọ̀ wá ti di ìrọ̀rùn fáwọn tó ń ṣàmúlò ojú ọ̀nà wọ̀nyí. Àwọn ojúṣàn àgbàrá ń ṣiṣẹ́ bó ti yẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n ti bá iṣẹ́ débi tó dùn wò lórí àwọn afárá mọ́tò gẹ́gẹ́ bí àwòrán bátànì tí wọ́n fi gbé kíkọ́ oníkálukú wọn kalẹ̀. Bákan náà ló tún jẹ́ wípé ìdíwọ́ ńlá ló jẹ́ fún àwọn agbaṣẹ́ṣe nígbà tí òjò bẹ̀rẹ̀, ṣùgbọ́n ní kété tí òjò náà ti dáwọ́ dúró díẹ̀ ni wọ́n tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn padà ní pẹrẹwu. Iṣẹ́ lórí ojú pópónà Mọ̀wé sí Ọ̀fadà lábẹ́ ìjọba ìbílẹ̀ Owódé jẹ́ ọ̀kan lára àwọn ààyè tí òjò ṣe ìdíwọ́ ńlá fún látàrí wípé ilẹ̀ náà tún jẹ́ ilẹ̀ omi, ṣùgbọ́n ńṣe ni nǹkan ti yàtọ̀ ní báyìí láti ìgbà tí òjò ti dáwọ́ dúró. Bẹ́ẹ̀ iṣẹ́ lórí iṣẹ́ àkànṣe ojú pópónà náà ń lọ síwájú sí i lójoojúmọ́. Nílùú Abẹ́òkúta ìyàtọ̀ rere ti dé báwọn ààyè tí iṣẹ́ ti ń lọ káàkiri lọ́wọ́ báyìí, àyípadà rere sì tún ti dé báwọn ojú pópónà wọ̀nyí látàrí bí wọ́n ṣe ti dùn wò sí tí wọ́n sì tún dùn rìn ju ti ìgbà kan lọ. Ní báyìí kò wá sí iyèméjì níbi ká sọ wípé ìdàgbàsókè tó jọjú ti wá kalẹ̀ sólú ìlú ìpínlẹ̀ Ògùn lábẹ́òkúta. Síwájú sí iṣẹ́ ti débi tó lápẹẹrẹ lórí ojú pópónà másọ̀sẹ̀ aláyè mọ́tò 10 èyí tí wọ́n ṣe lọ́wọ́ láti àgọ́ ọ̀bà lọ sí oríta Tótóró tó fi dé ọjà Ìtòkú àti Ṣàpọ́n níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí afárá mọ́tò tó gùn jù nípínlẹ̀ yìí. Bákan náà ni ojú pópónà Ṣàpọ́n lọ sí ọjà Ìtòkú níbi tí wọ́n ti fẹ́ parí iṣẹ́ lórí wọn báyìí. Bẹ́ẹ̀ iṣẹ́ ò dúró lórí afárá mọ́tò tó wà lójú pópónà yìí. Bákan náà ni wọ́n sì tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí kíkọ́ àwọn ilé ìtajà tuntun níbẹ̀. Wọ́n ti bá iṣẹ́ débi tó lápẹẹrẹ lórí àwọn ààyè méjèèjì wọ̀nyí tó wá mú kí àwọn ààyè náà túbọ̀ dùn wò ju bí wọ́n ti ṣe wà tẹ́lẹ̀ lọ. Wọ́n ti tún fẹ́ ojú pópónà Moshood Abiola lójú sí i láti sọ di oníbejì pẹ̀lú àwọn ojúṣàn àgbàrá tó dáa. Iṣẹ́ sì tún lọ lọ́wọ́ lórí rẹ̀ báyìí. Iṣẹ́ lórí ojú pópónà Òkè Ìjẹun èyí tí wọ́n bẹ̀rẹ̀ ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn ti débi tó lápẹẹrẹ báyìí lẹ́nu ìgbà tí iṣẹ́ bẹ̀rẹ̀ níbẹ̀. Bákan náà lọ̀rọ̀ ṣe rí lórí ojú pópónà láti ìsàlẹ̀ Ìgbẹ̀yìn lọ sí Omídá sí Oníkólóbó tó fi dé agbègbè Òjèrè lábẹ́òkúta. Iṣẹ́ ò fìgbà kan dúró lórí àwọn ojú pópónà wọ̀nyí tí wọ́n sì ti ń mú ìgbé ayé ìdẹ̀rùn báwọn ará agbègbè yìí àti àwọn tó ń ṣàmúlò wọn kódà kí iṣẹ́ tó parí lórí wọn. Láti wá tún rí wípé àwọn agbaṣẹ́ṣe náà ń ṣiṣẹ́ wọn lásìkò láì fífalẹ̀ rárá àti láti rí dájú wípé wọ́n ṣàmúlò àwọn èròjà tó péye lóòrèkóòrè ní gómìnà Ìbíkúnlé Amósùn ṣe àbẹ̀wò pàjáwìrì sáwọn ibi tí iṣẹ́ àkànṣe náà ti ń lọ lọ́wọ́ káàkiri àwọn ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípìnlẹ̀ Ògùn láti rí bí iṣẹ́ ṣe ń lọ sí níbẹ̀. Ọ̀kan lára irúfẹ́ àbẹ̀wò pàjáwìrì tí gómìnà ṣe pẹ̀lú àwọn ọmọ ìgbìmọ̀ rẹ̀ láìpẹ́ yìí bẹ̀rẹ̀ ní ojú pópónà ìlú Àwẹ̀là lábẹ́ ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà. Gómìnà fẹsẹ̀ ara rẹ̀ rin ojú pópónà yìí láti mọ bí iṣẹ́ náà ṣe ń lọ sí nígbà tí ó wá tún lo àǹfààní yìí láti bá àwọn èèyàn agbègbè yìí fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀. Ẹ̀bùkọ́ ló máa yẹ ká nípa wá ní kó ṣọ́ọ̀bù tó bá ti ṣọ̀nà ẹ̀ máa sọ fún àdúgbò ẹ̀ lẹ́sìn náà. Ní tòótọ́ àyípadà rere ti dé bá ojú pópónà yìí èyí tí ó wá tún ti mú dùn wò sí báyìí. Èyí fi hàn wípé láìpẹ́ yìí àwọn èèyàn agbègbè yìí pẹ̀lú àwọn tó ń ṣàmúlò ojú pópónà náà yóò bẹ̀rẹ̀ sí máa dunnú lórí iṣẹ́ àtúnṣe náà.
ojú pópónà ìdàgbà olódó nílùú ayétòrò lábẹ́ ìjọba ìbílẹ̀ Yewa North ti wá mú àyípadà rere bá ìjọba ìbílẹ̀ yìí báyìí. Lóòótọ́ àti lódodo wọ́n ti bá iṣẹ́ náà débi tó lápẹẹrẹ báyìí. Ìdánilójú sì ti wà wípé láìpẹ́ wọn yóò parí iṣẹ́ lórí rẹ̀, èyí tí yóò sì máa jẹ́ ìrọ̀rùn fún gbogbo àwọn tó ń ṣàmúlò ojú pópónà yìí. Lójoojúmọ́ ni iṣẹ́ náà ń lọ síwájú sí i nígbà tí àwọn agbaṣẹ́ṣe náà kò fìgbà kan sinmi láti rí dájú pé láìpẹ́ láì jìnnà iṣẹ́ ìṣàtúnṣe ojú pópónà yìí parí. Àbẹ̀wò gómìnà Ìbíkúnlé Amósùn síbi iṣẹ́ ojú pópónà yìí wú àwọn èèyàn agbègbè yìí lórí tí wọ́n sì tú jáde láti dúpẹ́ lọ́wọ́ gómìnà. Ojú pópónà Sábó Kára lọ sí Ìkòròdú nílùú Ṣàgámù náà tún jẹ́ ọ̀kan lára àwọn ojú pópónà tí wọ́n ti bá iṣẹ́ jìnnà lórí rẹ̀ tó sì ti yàtọ̀ sí bó ti ṣe wà tẹ́lẹ̀. Lórí ojú pópónà yìí kan náà ni afárá mọ́tò àkọ́kọ́ irúfẹ́ rẹ̀ ní agbègbè yìí wà. Níṣe ni àwọn èèyàn agbègbè yìí ń ṣàdúrà fún gómìnà nígbà tí ó ṣàbẹ̀wò síbi tí iṣẹ́ náà ti ń lọ lọ́wọ́ nílùú Ṣàgámù. Kò sí iyèméjì níbi ká sọ wípé afárá mọ́tò náà wà níbàámu pẹ̀lú ohun tí wọ́n pè ní Ogun Standard. Eléyìí fojú hàn látàrí gígùn afárá mọ́tò yìí débi irú àwọn ohun èlò tí wọ́n fi ń ṣiṣẹ́ lórí afárá rẹ̀. Ìlú Ṣàgámù náà sì ti dùn wò ju tìgbà kan lọ báyìí táwọn èèyàn sì ń bá ọrọ̀ ajé wọn lọ pẹ̀lú iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ lórí ojú pópónà àti afárá mọ́tò láìsí ìdíwọ́ kankan. Afárá mọ́tò tó wà níbùdókọ̀ ọkọ̀ èrò Èkó àti èyí tó wà lójú pópónà Másọ̀sẹ̀ Mọ́bàlùfọ̀n Síbíní nílùú Ìjẹ̀bú Òde ń ṣàpèjúwe gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ àwọn ohun tí wọ́n pè ní Ogun Standard nípínlẹ̀ Ògùn. Látìgbà tí iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí àwọn ààyè méjèèjì wọ̀nyí ni àwọn agbaṣẹ́ṣe náà ti ń ṣiṣẹ́ lọ́sàn-án lóru láti ṣiṣẹ́ ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ àti láti parí iṣẹ́ náà lásìkò. Lẹ́yìn àbẹ̀wò ọlọ́jọ́ méjì gbáko síbi àwọn iṣẹ́ ojú pópónà tó lọ lọ́wọ́ yìí, pàápàá jùlọ àwọn tó tún ní afárá mọ́tò nínú, gómìnà ṣe lálàyé wípé wọ́n ń ṣe àwọn iṣẹ́ náà bó ti tọ́ àti bó ti yẹ àti wípé láìpẹ́ láì jìnnà àwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn yóò bẹ̀rẹ̀ sí ní rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní àwọn ojú pópónà wọ̀nyí. Gbogbo ibi tá a ti lọ náà ni iṣẹ́ ti ń lọ dáadáa. A dẹ̀ mọ̀ pé lágbára Olúwa ó yẹ kí gbogbo ẹ̀ parí sásìkò tí a fẹ́ kó parí sí. Eré tá à ń sá ni pé nígbà tá a bá máa ṣe léyá ká ti parí àwọn kan nú ẹ̀, tá a bá wá máa ṣe kérésì kí gbogbo àwọn ibi tá à ń ṣe kó ti parí. Mo dẹ̀ mọ̀ pé á parí lágbára Olúwa. Mo wá ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Ogun State fún fọwọ́sowọ́pọ̀ wọn, nítorí kò sí bá a ṣe lè ṣọ̀nà yìí kó má má àwọn ìnira díẹ̀díẹ̀ wà, àmọ́ ṣáta bá ti ṣe tán sìn àwọn náà rí pé gbádùn ti dé. Látìgbà tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti gorí àlééfà nípínlẹ̀ Ògùn ní ìlọsíwájú àti àyípadà rere ti ń dé sí gbogbo ẹ̀ka ètò ìdàgbàsókè nípínlẹ̀ yìí. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ìpínlẹ̀ yìí ti ṣe sọ, lójoojúmọ́ ni ìjọba mú àrà ọ̀tọ̀ yọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé wọ́n mú ìlérí wọn ṣẹ lórí ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn. Inú wa dùn gidi gan nígbà tí wọ́n dáwọ́lé ọ̀nà ìgbà tán kọ́kọ́ bẹ̀rẹ̀. A rò wípé nǹkan tí ò dáná fẹ́ ṣe fún àtúrí gbogbo àwọn ilé wa ni wọ́n wó, àwọn tó wà ní títì. Ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ inú wa dùn, a rí ìyàtọ̀. Ọrọ̀ ajé wa máa yàtọ̀ torí mọ́tò wọn á lè kọjá gerege, odò omi ò ní dà wá láàmú mọ́ ní títì. Àwọn mọ́tò tó ń gbé wa wọn ò ní máa ṣáwó lé wa. Ọ̀nà tí wọ́n ṣe yìí ó jẹ́ ìdùnnú fún wa gidi gan nítorí pé ẹbí gan àwọn tẹ́lẹ̀ ti wá sí ìlú yìí lọ́jọ́ tó ti pẹ́ lọ́wọ́ wọ̀ ìlú àwọn àpéyàsí pé ìlú yìí Ìjẹ̀bú-Òde ti di tuntun tó fi jẹ́ pé ẹbí gan Ìjẹ̀bú-Òde nísìnyí kò yàtọ̀ sẹ́kọ̀ọ́ ẹni tó bá sì dé tí wọ́n ti wá sí Ìjẹ̀bú rí tó bá lọ sẹ́kọ̀ọ́ bá dé Ìjẹ̀bú-Òde gan ní bóyá àbẹ́kọ̀ ni mo wà ní mo lọ change so adúpẹ́ lọ́wọ́ ìjọba tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí Ọlọ́run á ràn án lọ́wọ́. Iṣẹ́ ti ẹ̀rí ọ̀nà tá a wà nú ẹ̀ tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí ó jẹ́ ìyàlẹ́nu fún mi láti jẹ́ pé bá gbé torí ìjọba tó ti kọjá lọ tó ń sọ pé wọ́n máa ṣe tí wọ́n ọ̀dẹ̀ ṣe àti pé ọ̀rọ̀ lérí ọ̀rọ̀ ti Ìbíkúnlé Amósùn yìí
n ò tí látijọ́ mo ti délé ayé mi n ò tí rí irú ìjọba rú èrì torí kì í ṣe ẹnìkan tó háìdí ààrẹ ẹni tó jẹ́ wípé tá a bá fẹ́ bá sọ̀rọ̀ à ń rí bá sọ̀rọ̀ lásìkò ni ìgbà míì láìrò tẹ́lẹ̀ wọ́n kàn lè dédé dé bí ìsìn tí wọ́n wá wo iṣẹ́ yìí. Ba mu taba samun gwamna irin wannan wanda ya zo ya nuna shi ɗan gari ne kuma zai yi aiki a wannan jiha. Gaskiya an yi gwamnoni da yawa mutane suka yi ta complain cewa ba wani aikin da suke yi illa kawai suna zaluntar mutane ba wani ci gaba game da irin mulkin da suke yi. Shi yasa wannan gwamnati gaskiya ba abin da za mu ce masa illa godiya irin ayyukan da yake yi cikin wannan jiha yana aiki sosai don haka kowa na farin ciki kowa na alfahari da shi irin aikin da yake yi. Ìpínlẹ̀ Àmósù a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ púpọ̀ torí ọ̀nà tó ṣe gbogbo àwọn ìjọba tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ àárí kan ṣe akitiyan àti sọ pé wọ́n fẹ́ ṣe irú ọ̀nà ìmọ̀ àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọpẹ́ tó dẹ̀ kù ni pé bó ṣe ń ṣe lọ ìyọ́ Ọlọ́run á ràn lọ́wọ́ á tún lé ẹ̀ṣẹ̀ àtọ́nà ẹ̀ṣẹ̀ kó bá wa parí ọ̀nà kí gbogbo ẹ̀ kó rí gerege kí fọkànbalẹ̀ kó dé bá wa kí fọkànbalẹ̀ náà kó dé bá àwọn náà ó tún lè lọ lẹ́lẹ́ẹ̀kejì sí i. Nígbà tó máa bẹ̀rẹ̀ sí wọlé tí wọ́n sọ fún wa inú wa dùn a mọ̀ pé kí ìlú wa dáná ni àdẹ̀fọ́sọ̀ọ́pọ̀ gbogbo wa pé kàn ṣe wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe náà kádẹ̀ mọ́ ṣe inú wa tó dùn gan nítorí pé gbogbo ìjọba ò ń ṣe àìrí ìjọba rẹ̀ àìgbẹ̀mí ti dá yé o akẹ́mi ti dá yé náà ẹ̀yìn ṣọjọ́ kékeré ẹ̀dẹ̀ ṣe 60 years almost about 60 years. Wọ́n ṣá ìjọba ẹ̀ ó tẹ́ mi lọ́rùn ó dẹ̀ tẹ́ gbogbo àwa tẹ́ ó dẹ̀ wà ládùúgbò àdẹ̀jọ́ ń sọ̀rọ̀ ìjọba ẹ̀ tẹ́ àlọ́rùn lórí gbogbo akitiyan tó ń ṣe lórí wọn ṣe àfọwọ́sí lágbọ́ Ọlọ́run ẹ̀mí náà dẹ̀ ṣe já a tún ṣe ju ìlọ lágbọ́ Ọlọ́run ní ìgbàmọ̀ ẹ̀ báyìí tó bá máa tó dìbò báyìí a tún máa dìbò fún ó tún máa wọlé second time ìmọ̀ pàṣẹ àṣeyọrí ju ìlọ àtúndàjẹ nítorí èdè ńlẹ̀dẹ̀ gbogbo bó ń ṣiṣẹ́ sí ìtòkù ni ó yòókọ́ ṣe lé ìbára ni ó níbi tòtòrò sí omi dá sí gbogbo ẹ̀ òkèlè fat gbogbo ayé ló ń yìn lẹ́nu ìwé à tílé tó kò lẹ́yìn nítorí pé irú eléyìí a ò rí rí láìgbọ́ tó a ti ń ṣèjọba. Gómìnà ìpínlẹ̀ Ògùn Sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn tún ti fìdí rẹ̀ rinlẹ̀ wípé ìjọba òun kò ní kùnà láti rí i dájú wípé ó tẹ̀síwájú láti máa sa gbogbo ipá rẹ̀ láti mú àyípadà rere bá àwọn èèyàn ìpínlẹ̀ yìí àti ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Gómìnà Amósùn tún sọ eléyìí di mímọ̀ ní ọjọ́ Ajé ọjọ́ 19 oṣù kẹjọ ọdún 2013 níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ẹgbẹ́ òṣèlú titun All Progressives Congress APC ti ẹ̀ka ìpínlẹ̀ Ògùn eléyìí tó wáyé ní ààfin Aké ní olú ìlú ìpínlẹ̀ Ògùn lábẹ́òkúta. Lára àwọn tó péjú pésẹ̀ síbi ayẹyẹ náà láti rí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú tí wọ́n darapọ̀ dá ẹgbẹ́ tuntun yìí sílẹ̀: ẹgbẹ́ òṣèlú Congress for Progressive Change CPC, ẹgbẹ́ òṣèlú Action Congress of Nigeria ACN àti ẹgbẹ́ òṣèlú All Nigeria People's Party ANPP, tó fi dórí ogunlọ́gọ̀ àwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn lọ́kùnrin lóbìnrin láti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. Gómìnà Ìbíkúnlé Amósùn kí gbogbo àwọn tó péjú pésẹ̀ síbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ẹgbẹ́ náà káàbọ̀, tí ó sì tún wá ṣàlàyé wípé tí a bá wo ìpilẹ̀ṣẹ̀ ẹgbẹ́ tuntun All Progressives Congress APC yìí, a ó rí wípé àwọn tí wọ́n jìjọ dá ẹgbẹ́ yìí sílẹ̀ ti ṣàfihàn ìṣọ̀kan tó dánmọ́rán, eléyìí tí ó ṣe pàtàkì fún ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. When we started, people said, "Don't worry, within 2 weeks." We agree. They said we don't agree on our symbol. We agree. They said, the party will scatter when they ask them to bring interim national officers.
Did we not have interim national officers now? Have we disagreed? We will always continue to agree for the benefit of all Nigeria. Gómìnà tún wá fi ń dá àwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn lójú wípé ẹgbẹ́ náà yóò túbọ̀ mú ìṣèjọba rere lókùnkúndùn ní ẹ̀ka ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ tí wọ́n bá yan ẹgbẹ́ náà sípò nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Gómìnà tún mẹ́nuba bí ẹgbẹ́ náà ṣe tún fìdí rinlẹ̀ ju àwọn ẹgbẹ́ òṣèlú mìíràn tó wà lórílẹ̀‐èdè yìí lọ pẹ̀lú bí ó ṣe ní aṣojú ní gbogbo àwọn ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbogbo Nàìjíríà òkè ọya ni o, ilẹ̀ Ìgbò ni o, ilẹ̀ Haúsá ni o, ilẹ̀ Bí ni o, gbogbo wa la papọ̀ wípé APC yìí ẹgbẹ́ wa rè, ẹgbẹ́ tí gbogbo ọmọ Nàìjíríà òun lélẹ́yìí. Ẹ̀yin náà ẹ wò, kò sí oúnjẹ ńlù, kò sí iná, kò sómi, kò sí iṣẹ́, sẹ́yìn náà rí. Ẹ wò bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn yunifásitì gbogbo wọn ò ṣiṣẹ́ mọ́ báyìí. Gbogbo eléyìí máa yàtọ̀ lágbára Olúwa tẹ́gbẹ́ bàbá ti wọlé. Nígbà tó ń sọ̀rọ̀, alága fìdíhẹ ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Ògùn, Alhaji Tajudeen Ọlábélò sọ̀rọ̀ lórí pàtàkì dídarapọ̀ tí àwọn ẹgbẹ́ òṣèlú wọ̀nyí darapọ̀ láti ṣe àgbéǹde ẹgbẹ́ All Progressives Congress APC yìí àti bí ó ṣe jẹ́ àtẹ́wọ́gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn. Ṣé rí àǹfààní àpẹẹrẹ tó à ń ṣe lẹ́nu ni wípé ó dáa kájọ para nìkan nígbà tí ACN wà nìkan gbogbo ìbò ni akómọ́ra nígbà tó a dìbò tó kọjá kẹwàá fojú nù wò nígbà tí NPP ti faramọ́ wa tí CPC faramọ́ ní Ògùn mi ò rẹ́bẹ̀ mi tó tún kù mọ́ o so àǹfààní ẹ̀ wà nù wípé inú ìbò tó ń bọ̀ àfi kákó tán ó dàbẹ̀ ní pé nǹkan tí àwọn aráàlú ti ń dúró dè ní ìpapọ̀ wa ní inú ẹgbẹ́ yìí a dẹ̀ fi dá aráàlú lójú wípé nǹkan tó ń fẹ́ a mọ̀ pé wọ́n ń rọ́jú lábẹ́ ìjọba PDP láti national ni lórí wípé nǹkan tó ń retí ló gba àǹfààní ìjọba wọn ò rí àwádìí ń ṣèlérí wípé nǹkan tó ń fẹ́ gbogbo ẹ̀ la máa ṣe fún wọn.